ìmáàmù náà ni wọ́n but a'immatul huda làwọn èyí wọ́n máa jẹ́ àwọn kan sì wà a'immatul kufri àwọn aṣáájú ń bí kèfèrí àwọn ìmáàmù kèfèrí wọ́n lè pè wọ́n ní ìmáàmù but kèfèrí ni wọ́n bá kèfèrí ṣe iṣẹ́ kèfèrí ni wọ́n jẹ́ نكثوا أيمانهم من بعد عهدهم وطعنوا في دينكم àwọn tí wọ́n ń fẹnu gún ẹ̀sìn nákàtò aymanahum wọ́n àdéhùn tí wọ́n ṣe wọ́n ti tú palẹ̀ min ba'di ahdihim wọ́n ti tú àdéhùn ní palẹ̀ fi dinikum wọ́n sì fi ẹnu wọ́n fi gún ẹ̀sìn faqatilu a'immatal kufuri gbogbo àwọn ìmáàmù kèfèrí wọn ni bá wọn jà innahum la aymana lahum torí pé wọn ládéhùn innahum la imana lahum wọn ní ìmánì innahum la aymana lahum wọn ládéhùn innahum la imana lahum wọn ní ìmánì la'allahum yantahun bóyá bó bá rọ̀ fún wọn ni la'allahum yantahun bóyá wọn á ti bẹ̀ jáwọ́ kúrò so ní rọ̀ ogun tí mo ń sọ kò sí kan tí mo sì sọ ń bẹ̀ ẹni tó bá fẹ́ ṣì mí gbọ́ ni ló ní problem torí kullahum fi anfusihim qawlan baligan ọ̀rọ̀ má bákùn gbé ni ó sọ fún wọn so ọ̀rọ̀ tí mo ń sọ kò lè dá fìtínà kan kalẹ̀ ọ̀rọ̀ tí bàbá wá sọ kò lè dá fìtínà kò lè dá wàhálà kankan kalẹ̀ kullahum fi anfusihim qawlan baligan ọ̀rọ̀ gbé tán ọ̀rọ̀ ni kó sọ fún wọn ọ̀rọ̀ gbé tán ọ̀rọ̀ ni kó sọ fún wọn la'allahum yantahun mọ́ yá wọn aṣíwọ́ kúrò tán bá ṣíwọ́ yẹn ló lóore fún wọn ulaika allazina ya'lamu Allahu ma fi qulubihim àwọn wọn ni lọ́lọ́run ma ti ń bẹnú ọkàn wọn fa'rid anhum gúnrí kúrò lọ́dọ̀ wọn má bá wọn ṣe wá ṣe wá sí fún wọn wá ṣe wọn là ń ṣe fún yìí wa qul lahum fi anfusihim gbé tán ọ̀rọ̀ ni ó sọ fún wọn gbé tán so gbé tán ọ̀rọ̀ ni ọ̀n là ń sọ fún wọn wípé àwọn ẹ̀tọ̀ padà sórí ọ̀rọ̀ àwọn wàhábíyà ìsàlàfíyà wọ́n ti ní lẹ́nu ìwà tafsiri wa tó kù yá máa kì bọnú ara wọn ni a bá sọ̀rọ̀ àwọn olóṣèlú sí a bá sọ̀rọ̀ kìíní a máa kì bọnú ara torí wọn ní dákẹ́ àìní dákẹ́ yẹn qawlan baligan là ń sọ fún wọn ló ń ta wọn lára ni wọ́n ṣe ń ṣe kìíní mi wá ní firú wọn lẹ̀ ká sọ pé àìmọ́ yà sí wọn kí n fáwọn ọmọ kí wọ́n máa fún wọn léṣe èyí ni èyí tó bá fẹ́ fi ara kan structure yìí mi ò lè dáadọ́ ọmọ kéwú torí kò ní dùn lẹ́nu ọmọ kéwú tó bá ń sọ bá mo ṣe fẹ́ kó ìjà mi ààbò tí mo fẹ́ dáàbò bo nǹkan mi bá mo ṣe fẹ́ gbé sẹ́nu ẹnìkan kí wá di òjò lè jà àmọ́ lábúrò tó gbójú Òjò gan bàbá Àjàní. Òjò gan bàbá Àjàní. tó òjò gan bàbá Àjàní so mi lè fi sẹ́nu torí wọn tí ẹ̀ ní ka èyún sí wọn ní karú ọmọ kéwú bẹ́ẹ̀ tẹ́mi bá ṣílẹ̀kùn táwọn bá tún wá ń fèsì mo wá lè gbé kalẹ̀ fún ọmọ kéwú pé ó yẹ ìyẹn náà máa wá fèsì àmẹ́mi ní kọ́kọ́ ṣílẹ̀kùn ẹ̀ gbogbo àwọn bàbá tí wọ́n ń fẹnu pò yẹn gbogbo àwọn bàbá tí wọ́n a ní àṣírí wọn báyá ti máa fẹnu kan bún tèmíà yóò ìkíní yẹn ó ti ga jù lọ́dọ̀ tiẹ̀ tí ó bá mọ ibi tí wọ́n ti ń bọ̀ wá èmi mọ ibi tí wọ́n ti ń bọ̀ so ìdí egbò yẹn ní kẹ́ lọ
gbòǹgbò ní ibẹ̀ ní ká lọ, ibẹ̀ là ń lọ. ẹnìkan wọ́n ní conference kan wà nínú kíní ìkan wá lọ Saudi kan wá lọ conference, mo ní conference kíní èmi ò ní conference lọ Saudiya. Lẹ́yìn gbogbo conference tí wọ́n ti ń ṣe èwo làbáyọrí ẹ̀ tí wọ́n rí lò, a lọ ṣàròyé pépà kalẹ̀ gbé kalẹ̀, kò ní sí nǹkan kan nínú tawsiyah resolution ni tí wọ́n padà lò. So kan wípé wọ́n ń ṣe conference, àwọn ẹlòmíì náà kọ́kàn wípé kìíní lẹ́yìn ẹ̀mí ò lọ èmi pẹ̀lú wọn àgbà ní aláwàtárì, so kí ni mo fẹ́ lọ ṣe? Kódà mo ti ní ájì, mo ti ṣáájì ẹ̀kan lọ́lọ́run pé ájì, mo tẹ̀ tí wá ṣe ó ti tó ẹ̀mejì, umura náà ju ẹ̀mejì lọ. Ish mi ò lọ umura, mi lọ Mẹ́kà. So kí ni fìtínà? Ṣé ó tọ́ ẹrù Bauchi níjọ́ kan àwọn ṣe wà láyé ọdún kan ló lọ umura, láwọn olórí ibú àwọn tálàfí wọ̀nyí náà bá lọ sọ fáwọn sọ́jà wípé kan mú bàbá yẹn, bàbá àgbàlagbà yẹn bó ṣe dàgbà tó yẹn, Tìjàníyà sí ni wọ́n láwọn mùṣírìkí Tìjàníyà, àwọn ní Súfí oníkèfèrí ní ẹ̀bídíà. wọ́n bá gbé bàbá yẹn, wọ́n gbé tí ò bá sí bí bàbá yẹn ṣe jẹ́ tó jẹ́ ara nọ́dánà tí ó gbajúmọ̀ tí ó sì níjọ tíjọba fi dá sí, ẹ́mbásì ló dá sí kan tó ju bàbá yẹn lẹ̀. Gbogbo èyí tí wọ́n wí láàrin 2015 sí àsìkò táwọn àìní àbí láàrin 2000 wọ́n ká pé 2010 sísìn pé ọdún mẹ́wàá. So tán nígbà tí wọ́n ṣe tí ò bá síjọba tó dá síṣẹ́ mọ́ pé wọ́n gbé bàbá yẹn gbé. Àwọn onítàsọ́fù tẹ́ wá ń bú yìí, àwọn ni wọ́n tẹ ẹ̀sìn ká kódà délẹ̀ Ìgbò. Ẹ̀yin iṣẹ́ ò lè lọ ṣe ń lẹ̀ Ìgbò, ẹ̀yin iṣẹ́ wà Ibrahim Kaula, òun ló lọ ìlú ní kí n lórúkọ síìtì ọ̀hún Áfíríkò yẹn, ibi tá Áfíríkò wà, ṣẹ́núgùn ni àbí ẹ̀mí ọmọ ẹbí tó ní kanú àwọn stéètì nínú ilẹ̀ Ìgbò yẹn, ló sọ gbogbo àwọn aráàlú yẹn di mùsùlùmí as far back as 1958. So ẹ̀yin tẹ́ wá ní pé súnà lẹ́ ń gbé dání tẹ́yìn wípé kìíní kan tálẹ̀ ìbò lẹ ti sọ wọ́n di mùsùlùmí rí. Dáwà wo àfikẹ́ jókòó sáàrin àwọn mùsùlùmí kẹ́ máa condemn structure tó bá ti wà ńlẹ̀ kẹ́ máa wo. Gbogbo fìtínà tó ń ṣẹlẹ̀ Boko Haram, insecurity tí ìlú yìí wà, kí ohun wo lẹ gbọ́ látẹnu wọn tí wọ́n condemn nǹkan yẹn. But nísìn gbogbo orí social media èsì fún Mudeerul Markaz. Àwọn onísúfí yẹn ẹlẹ́bọ, insecurity ló dẹ̀ ń ṣẹlẹ̀ tó ń ṣẹlẹ̀ láti kí ni ohun yín, kí ni gbìyànjú yín? Ẹ̀sìlẹ̀ ń ṣe Boko Haram, kí ń ṣe Boko Haram, bá wọn tán. Kí lẹ fi condemn wọn? Kí lẹ fi hàn sáyé wípé rárá nǹkan tí wọ́n ń ṣe Islam kọ́? Kẹ́yìn náà wá desist kúrò nínú kẹ́ máa dá fìtínà lẹ̀.
ní gbogbo agbègbè tẹ́ bá wà. Àwa ní Boko Haram ní kíní ọ̀dà gbowó ní àwọn ògbówó àwọn ìgbówó ní Saudi. Àwa wo gbogbo ẹ̀ nǹkan tán kàn ní pé gbogbo structure tó bá ti wà nílẹ̀ láwọn àfá láàyè kí wọ́n bà bẹ̀ jẹ́, so láì ṣe ìtàn fẹ́ fi dípò àfi tán bá fi ra wọn dọ́pò síbẹ̀. Súnà tànká, súnà ó lẹ tànká tí àwọn súfí ò tí wọ́n tànká jù yín lọ, kí lẹ ṣe jẹ́sẹ̀gbẹ̀ àwọn ní súfí. Àwọn tẹ́ pẹ̀lẹ́ lẹ́bọ̀ ìyà wọn ni wọ́n ń ṣiṣẹ́ Islam, ni wọ́n ń tan Islam ká. Àwọn tẹ́ pẹ̀ ń kèfèrí ìyà wọn ni wọ́n ń tan Islam ká, ni wọ́n ń ṣe níṣẹ́, wọ́n ń ṣe jihadu yẹn. So jihadu à ń gbé ìdàkọ́. Gbogbo àwọn oníkéwú ilé kéwú, àwọn tó dálé kéwú lẹ̀, ẹ lọ gbogbo ẹ̀ onísúfí ni wọ́n. Áfíríkò tí mo wí ilé kéwú tó wà ń bẹ̀ tí lásìkò yìí nínú ọdún iná ní táwọn ipob tí wọ́n láwọn fẹ́ lọ dáná súnbẹ̀ ní Áfíríkò ilé kéwú tó wà ń bẹ̀ onísúfí ló dálẹ̀, torí pé àwọn tí wọ́n di mùsùlùmí ni wọ́n dálé kéwú yẹn lẹ̀, wọ́n dá skúù yẹn lẹ̀ tí wọ́n kọ́ wọn ní Islam, tí wọ́n kọ́ wọn ní gbogbo ẹ̀. Èwo lẹ ṣe? Àwa wo súnà ọ̀hún ma wá sọ nǹkan fún yín. Àwa àbíyà yìí níbi tí wọ́n hẹ́tì Anabi dé. Ṣé mo sọ́njọ́ wípé wọ́n yìí ṣe àsàlátù fún Anabi. Ní rí wọn kí wọ́n sọ láyé wípé Allahumma salli ala sayyidina Muhammadin. Wọ́n ní fi sayyidu sí. Màá mú ẹ̀rí wá fún yín ẹ gbọ́ lẹ́nu wọn. Wọ́n ní fi sayyidina Muhammad, wọ́n ní fi sí. Ó dá kí ló dé tẹ́ fi sayyidina Muhammad sí? Wọ́n ní ara kò sínú àdísì, Ànábì ò pé rẹ̀ bẹ́ẹ̀. Ó dá tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ Abubakar, tẹ́ fẹ́ sọ̀rọ̀ Umar, Usman, a wípé qala sayyiduna Umar, qala sayyiduna Abi Bakri. Ọ̀dá ìyẹn ń kọ́, èyí tẹ́ ń sọ yẹn ń kọ́ tẹ́ ń fi sayyidu sí Abubakri, tó sì dá sí pé Ànábì ni àgbà sayyidu. Wọ́n ní ara ma warada fil hadith, wọ́n á kàn sọ ní wípé Allahumma salli ala Muhammad, wọ́n á lábẹ́ Al-Qur'ani sì ti sọ fún wa wípé innal ladhina yunadunaka min wara'il hujurat aktharuhum la yaqilun walau annahum sabaru hatta takhruja ilayhim lakana khayran lahum. Àwọn tí wọ́n lárúkọ máa nẹ́bì lórí tí wọ́n ní fọ̀wọ̀ kankan sí. Tí wọ́n ní fi ọwọ́ kankan sí. Táyé pé wọ́n kàn lámọ́ lórí ní gbáù, Allahumma salli ala Muhammad. Okay, Al-Qur'ani ló wá sọ báyìí pé ẹ máa fún lọ́wọ́, ẹ má máa lárúkọ máa lórí gbáù. So sunnatu wal kitab, kitabu yín dà. Ṣé bá Al-Qur'ani ní kitabu, in tí Al-Qur'ani pa yín láṣẹ yẹn, kí ló ṣe tẹ́ẹ̀tì ẹ̀ fọwọ́ sí? So hadith tán wá ń wí pé Ànábì ò sọ bẹ́ẹ̀, kò sínú ma warada fil hadith. Hadith wá ní Ànábì ní ana sayyidu waladi Adam wala fakhar.
ana sayyidu waladi adam wala fakhar ana hamilu liwa alhamdi yawm alqiyamati wala fakhar ana awwal man yuharriku halqa aljanna fayudkhilniha Allah wa ma ya fuqara'ul mu'minina wala fakhar ana akramul awwalina wal akhirina ala Allah wala fakhar. So akramul awwalin wal akhirina ala Allah, ẹni tó lápọ́nlé jù nínú àwọn àni àkọ́kọ́ àtẹni ìgbẹ̀yìn, òun lòun lápọ́nlé lọ́dọ̀ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. wá bá mi play àfá àwọn ni tó ń sọ̀rọ̀ wípé àwọn lè lo sẹ́yìdù fánẹ́bì. So àdísì yìí ń kọ́ ẹni pé sẹ́yìdù kò lam yarid fil hadith, ṣẹ̀rí pé èyí tán bá fẹ́ lò ni wọ́n máa mú, àwọn èyí tí wọ́n bá nílò ojú wọn ò tó àdísì tí wọ́n ń pera wọn mọ́, because ojú wọn bá ká àdísì tí wọ́n ń pera wọn mọ́ yẹn ni wọ́n á ti mọ̀ wípé eléyìí kọ́ à ń bọ̀ bí eléyìí à ń bọ̀ ń bẹ̀. òun kọ́ òun kọ́ òun kọ́ ṣàtọ́jú èyí ni òun kọ́ tọ́jú ẹ̀ àwọn bá sọ̀rọ̀ tó bẹ̀rẹ̀. ó borí ó káṣọ lórí bí a káṣọ lórí báyìí ni. òun kọ́ ó káṣọ lórí báyìí àfá àgbà wọn ni ẹ̀yà mufti wọn. òun mo sẹ́ndì sí ẹgbẹ̀yìn tí mo pé muhimun mo sẹ́ndì ẹgbẹ̀ ní kúkúrú ń bẹ̀ kò sí wọ́n èé ṣe sẹ̀yídù sí àsàlátù ẹ̀mà àsàlátù sábíkì sẹ̀yídù máa wà ń bẹ̀. Allahumma salli ala sayyidina Muhammadin as-sabiqi lil khalqi nuruhu wa rahmatin lil alamin zuhuruhu lọ bẹ́ẹ̀ sẹ̀yídù máa wà ń bẹ̀. ok kí ni wọ́n ní pé Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammadin ká nẹ́bì ló sọ bẹ́ẹ̀ fún rẹ̀ wípé àsàlátù tí wọ́n máa ṣe fóònù ni ó lè retí ká nẹ́bì sọ wípé kó sọ wípé àsàlátù tẹ́ fẹ́ máa ṣe fún mi ẹ máa pé Allahumma salli ala sayyidina Muhammadin àwa ló di dandan fún ká fi pọ́nlé kò ní pọ́n rẹ̀ kó a sọ wípé Allahumma salli ala ẹ máa ṣe àsàlátù ibrahimiyya Allahumma salli ala sayyidina Muhammadin wa ala ali sayyidina Muhammadin kama sallaita wa rahimta. So ìyẹn bẹ́ẹ̀ so ló fi dá sí pé gbogbo orí pa ànábì pátá látòkèdélẹ̀ wọ́n ń parẹ́ ni. So ìyẹn